Alright, next. Contestant number 5. Alright, what do you have for us? My name is Lekzyking. Alright, let's listen to you. Ó ti pẹ́ tí mo ti ń bá bọ̀, wey me don dey grind o. Started from the bottom, started from the ground o. Ohun tójú mi ti rí ẹnu mi kò má lè sọ. If I say make I use am sing, orin mélòó mo fẹ́ fi kọ. Bàbá jẹ́ kó ná mi lọ, bàbá jẹ́ kó ná mi lọ. Olórin jẹ́ kó ná mi lọ. Sorry, what's the name again? Lekzyking. Lekzyking, that's contestant number 5. Wow, we'll get back to you. Thank you. Thank you very much. Thank you. God bless We'll get back to you. you guys. Yes. Keep it up, right? What's this? What is this? Just go out. Will you keep quiet? Please. God. Can you just please Can you leave? just leave? Leave! They have left you behind. What's this? Sharon, we don't want to audition on it. Well, let's okay, let's go to the next contestant. Next person, please. You again? The next person. Hey, I'm the next, and that was why he came in. Hello, you're the next contestant, right? Yes. Can we listen to you? What do you have for us? Babab'badan lórúkọ mi. Mo say why I am a rapist. Rapist? I am a rapper. Mo mọ rap. A rapper. I am a rapper. Fine. Now, let's listen to you. Davido, Olamide, èmi mo kọrin fún wọn. La ogun yo ki o papa. Mo kọrin It's okay. Can we just listen to you? Ní báyìí. Yọ lẹ́yìn. Yeah, ní báyìí. Yọ lẹ́yìn. Èmi náà pè ní bọ́ọ̀dà wọlé. Tí n bá jáde, ń tún wọlé. Tí bá sì wọlé, ìmọ̀ lọlé. Ẹ̀yọ́ mọ̀ ìdá, ẹ̀yà mọ̀ lọlé. Tí nẹ́bà kan bá múná lọ, wọ́n máa múná dé. Wọ́n máa múná dé. Excuse me, hello. Wọ́n máa múná dé. Hello. Baba Onino, hello. Nepa Timonode. In fact, you are good. We love you, we love your concert, we love everything. In fact, we'll send it to Olamide and Davido. Those guys are your trained. Don't worry. Yeah. Mama Muna Day. Yes. Get back to We'll get back to you. Thank you. Jesus. Mama Muna. Baba for my front. Your people. You came from the same place, right? Are you alright? You definitely like this one. Fẹsàn kankan fún yín, fẹsàn kankan fún yín. Ẹ̀gbọ́n bá lè máa ṣe máa kọrin bẹ́ẹ̀ ní audition ẹ̀ nídìí orin bẹ́ẹ̀ ayé ta advance ju bẹ́ẹ̀ lọ. People wey dey sing Fuji baba àtàwọn tó ń kọ àpàlà gan ọgbọ́n ọmọ tẹ́lẹ̀ àpàlà bó ló wà nìyí. Wàsíù Débi Pasuma gbogbo bàbá yẹn sìn wọ́n ti kọ hip hop báyìí ẹ̀rìn wọn lọ kọ níbẹ̀ pé ebi kan máa kọ yìí wọ́n ti múná dé kò make sense ẹ̀gbọ́n tí wọ́n lọ pé yẹn kọ́ Davido yẹn kọ́ wọn lórí. Àìgbọ́n mo kọ́ bí kí advice yẹn má bínú o tó bá yẹ pọ̀ lọ́tún mo jẹ́ má bínú mo kọ́ advice yẹn. Mr. History of Education ẹ̀yin lẹ mọ̀ orin tán gbọ́ àtẹ́lẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀yin sì lẹ́ ń fi mọ́ kàn wọ́ bó ṣe kọ́ ó kàn kọ́ rọ́bìs ló ń kọ́ náà ẹ ti gbé tí o ti bá a sun àbí ẹ gbé tí mo ti bọ̀ jórin nìyí bí mo ṣe kọ orin bọ̀bọ̀ adarí pọ́n ọkùnrin ó kó mi jẹ́ lọ́sọ̀ọ̀sì ìrírù bá orí mi ó sì láìkó orin mi ọmọ ìkejì kò bá mọ bá mi lọlé ṣùgbọ́n ó ní pò bísí torí orin tí mo kàn ra èyí sì kọrin púpọ̀ mo kàn wá ṣàwàdà mo kàn wá ṣeré mo kàn kọrin bóyá mẹ́rin wọ́n ti láìkì. Wọ́n ti mú yín báyìí sìn. Ẹ̀rá wọ́n jù mí lẹ̀. Ẹ wà fọ́yìn kọ́mẹ́dì dẹ́rẹ́ kẹ́ máa ṣe orin oṣọ́nà yín. Mẹ́sẹ̀gì mo ẹ̀fẹ́ sí kọ́kàn sọ pé orin oṣọ́nà yín ẹ lọ máa ṣe kọ́mẹ́dì. lórí ẹ ò pé congratulations nìkan mo kọ́kàn ní congratulations. ẹ fún mi wọ́n ti múná dé. òye kele. ó ti pẹ́ tí mo ti bá a.